Nigeria is a big lie. A big lie? Yes. I want to substantiate my claim of saying Nigeria is a big lie. Please, listen to Tafawa Balewa, Nigeria's first prime minister, in 1948. I quote him, "Since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, religious beliefs, and customs, and do not show themselves any signs or willingness to unite. Nigerian unity is only a British invention." Tafawa Balewa, 1948. Yeah. Okay. Now listen to Nnamdi Azikiwe, 1964. "It is better for us and many admirers abroad that we should disintegrate in peace and not in pieces. Should the politicians fail to heed this warning, then I will venture the prediction that the experience of the Democratic Republic of Congo will be a child's play if ever it comes to our turn to play such a tragic role." Nnamdi Azikiwe, 1964. Obafemi Awolowo, "Nigeria is not a nation. It is a mere geographical expression. There are no Nigerians in the same context as there are English, Scots, and Welsh." Okay. 1947. Oloye Lokan Alabi. Yes. Thank you for featuring on State Affairs. Thank you for inviting me. Kilo tuku tí ó sọ. Ayé ilé o. Kilo tuku tí ó sọ. Ẹni tá a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́. Kilo tuku tí ó sọ. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Gbogbo ojúlówó ọmọ Yorùbá mo kí yín. Gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ń pòǹgbẹ fún òmìnira Yorùbá àtẹ̀yin ìyá mi tẹ́ ń pòǹgbẹ fún òmìnira Yorùbá. Mo kí yín bí ẹ kú dédé wòyí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Láṣẹ Olódùmarè ẹ ní fàìsàn lògbà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, agbára ìfòkòtò ire ayé yín ò ní fòyín ro. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, Àrólé Awólọ́wọ̀. Bàbá tó dúró ní dúró bàbá fún ìran Yorùbá. We have millions of fathers. Ṣùgbọ́n tá a rí wọn. Ṣùgbọ́n bàbá dúró ní dúró bàbá fún ìran Yorùbá. Pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ jìyà mọ́. Ni mo fi borúkọ bàbá yẹ kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri gbogbo àgbáyé. Mo tún kí yín lórúkọ Májàsọ́lá of Africa. Ẹni tó ń tì sínú gbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà. Mo kí yín lórúkọ olóyè Ṣèṣẹ́ndé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kàkà kí Olódùmarè pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Mo tún kí àwọn bàbá wa lẹ́kìtì mi báyìí, the YSDM leaders, led by Pastor Daramola àtàwọn mẹ́bà wọn, pé ẹ kú ìrìn èní. Kíkì mi wá lọ sí àwọn YSDM Iye Èkìtì, wọ́n jọ mí lójú. It showed that ojú Yorùbá ti là. Yorùbá ṣetán láti gbára wọn kò nínú ìgbèkùn. Yorùbá ti ṣetán láti kọ̀yà fún ara wọn. Nínú mítì yẹn, àwọn àìsàn ti kárí àwọn ọ̀dọ́ ọmọ 50 years, ọmọ 20 years. But n tó jọ mí lójú ń bẹ̀ ni wípé àwọn bàbá àgbàlagbà tán sọ wípé àwọn fẹ́ fọjọ́ ọ̀làlẹ̀ di àwọn ọmọ wọn. Gbogbo yín pápátá ẹ̀ ní fàìsàn ló gbà o. Mo kí ọba Iyè Èkìtì. Mo dẹ̀ jẹ́ pé àbá bàbá ń lé, ṣùgbọ́n àbá àwọn aráàlú ń lé. Ẹ ní jìyà. Yorùbá, we must be free. Ohun tó jẹ́ dandan ni. Àìgbẹ́dọ̀ má ṣe ní fún gbogbo ọmọ Yorùbá. Ẹnikẹ́ni tó bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá lòun, ó gbẹ́dọ̀ máa pòǹgbẹ bí ìran Yorùbá ó ti kúrò nínú ìgbèkùn. Ní mítì tá a lọ lénìí, mo rí àwọn bàbá tó ti ká kò kì í ṣe tàìsàn lọ́jọ́ orí. Tán sọ wípé ìyà tí Yorùbá jẹ ó tó gẹ́. Pé ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn.
àwa gan tá tún jáde ìtàtà ògbórí àgbọ̀lé ní tí mo dẹ̀ pè kan nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tán níbẹ̀ ló ṣe rí. It showed that we the Yoruba we need freedom. The number one issue tó yẹ kí Yorùbá ká máa pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ní freedom wa. That is why I say Yoruba we must be free in the hand of Nigeria. Inú mi dùn ayọ̀ mi kó pé àwọn àgbàlagbà tí ń rí lóòótọ́ lódodo pé inú ìgbèkùn la wà. Tí àwọn àgbààgbà bá rí wípé inú ìgbèkùn la wà àwa tá a jọ̀dọ̀ ńkọ́. And one boy there has a good question tó dẹ̀ múnú mi dùn pé lóòótọ́ lódodo ojú ọmọ Yorùbá ti ń là ìgbé tí àwa ń pariwo ń ṣiṣẹ́ lára ọmọ Yorùbá láwa túbọ̀ fún rọ̀ wá pé ẹjẹ́ á mú ìbẹ̀rù kúrò inú ìgbèkùn la wà tá a bá sì ń bẹ̀rù a ó túbọ̀ máa wọnú ìgbèkùn yẹn lọ ní ìdè yẹn ó túbọ̀ máa ń lágbára sí ni àwọn tó dè wá náà yóò túbọ̀ máa ń gẹ́gẹ́ gàba lé wa lórí ni ẹjẹ́ á mú ìbẹ̀rù kúrò. Mo kà nínú ìwé ìròyìn kan lénìí torí review tax tí Tinubu fẹ́ ṣe lọ́wọ́ wọ́n ní àwọn ọmọ Fúlàní yabo house ọlọ́pàá ń wò wọ́n ni tó bá jẹ́ ọmọ Yorùbá ló dánrú ẹ̀ wò ọlọ́pàá ti yan ìbọn wọ́n ti yan ìbọn lù wọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ EndSARS ní Lẹ́kì tó bá jẹ́ àwọn ọmọ Fúlàní ni ìbọn ẹyọkan ò ní dún bẹ̀. It showed that we are slaves in Nigeria. ẹjẹ́ mú ìbẹ̀rù kúrò kágbára wa ó yẹ kí n máa sùn ní ìrìn àjò táwa rìn lénìí bọ́tí ohun tí mo bá ń bẹ̀ ó fún mi ní agbára pé lóòótọ́ iye Yorùbá ti ń ṣí ṣùgbọ́n ẹ má jà dúró ń bẹ̀ bí ìwọ bá ti gbọ́ ìròyìn rere ìyìn rere ọ̀rọ̀ Yorùbá bí Yorùbá jẹ́ máa bọ́ kò nínú ìgbèkùn tó pàṣẹ fún àwọn mẹ́ẹ̀ inú ìgbèkùn láwa o Nàìjíríà ní ìgbèkùn náà o tẹ́bálẹ̀ ènìyàn bọ́ ha ìran Yorùbá ti bọ́ ha o àti bọ́ ha gidi láìpẹ́ kí tó bẹ̀rẹ̀ mo tún ṣeré lórí fóònù náà ni àwọn isi ń bà ní security wọn ní north with AK-47 wọ́n ní wọ́n sì sí 78 carton of beer alcohol pé wọn ò lè gbọ́n gbọ́dọ̀ mú alcohol ní north but wọ́n lè gbowó orí ẹ̀ tí àwọn ọmọ Yorùbá bá mú nígbà tá bá sanwó taxes fún federal government Kano lè gbà Jigawa lè gbà Adamawa lè gbà Kaduna lè gbà Katsina lè gbà. It shows that we are in bondage. Tẹ́nìyàn bá ní ká máa mú bí ànílé nílùú òun tẹ́nìyàn bá sọ pé òun ò fẹ́ rí alcohol nílùú òun kò yẹ kó lè máa náwó alcohol. It is time for us to say no to the agenda of Nigeria. It is time for us to reject Nigeria totally. We need our freedom. Yoruba, we must be free in the hand of Nigeria. Ẹ má jẹ́ ká wo àwọn àgbààgbà inú mi dùn fún ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ lénìí. Bàbá kan sọ̀rọ̀ mẹ́ oníwọ́n wá ní politics it is a game. Pé ṣé àwọn òyìnbó ṣé wọ́n mọ̀ politics as a game. They see politics as a way to develop their own people. But ọ̀dọ̀ wa mi báyìí politics it is a game. That is why bàbá yẹn sọ
pé tí ó ti pẹ́ tóun náà ti pòǹgbẹ kínní yìí tí ìran Yorùbá bá ti dúró nínú Nàìjíríà ká gbàgbé ẹ̀ gbígbà tẹ́nìyàn bá wálé ayé asán ni. And we must not wáyé asán. That is why we must be free in the hand of Nigeria. Ẹ gbàgbé Tinubu ò lè ṣe anything. Ẹ gbàgbé ẹ lọ wò wọ́n ní house ní senate ní rep. Kò sí tó gbé sọ́dọ̀ wọn tó bá ti rí pé kò lè pépọ̀ wọn. Wọ́n á yarí mọ́ lọ́wọ́ ni. Bó ṣe máa ṣe rábaràbá títí ọdún mẹ́rin máa fi pé nìyẹn. Tabalajúlẹ̀. That is why we must fight for our freedom. That is why we must say no to Nigeria. That is why we must work for the unborn generation. Káwọn ohun tí àwa ń là kọjá káwọn má bàa là kọjá. Ìgbé ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ káwọn má bàa gbé. Tí o bá ti ní epo kò sí ná ó lẹ́ wò yìí. Ó rèé tí mo fi ń ríran rèé. Ọmọ 64 years tó sì ń rákòrò. Ọmọ 64 years tí ò tí ì lè ra ẹ̀kọ́ fún bàbá láti jẹ. Yorùbá, we must be free. We are not one. Ìbágbépapọ̀ wa ò mú èrè dání. Oko ẹrú ní Nàìjíríà jẹ́ fún ìran Yorùbá. Wọ́n wá fa àwọn kan mọ́ra. Quote my word. Majority àwọn tó jẹ́ gọ́vnà yẹn wọ́n á lọ sí north. Tí wọ́n bá lọ sí north tẹ́ bá ti rí wọn tán travel tán náà lọ sí Àbújá. Wọ́n lọ búra fáwọn Fúlàní yẹn ni. Because they know pé àwọn ló ní Nàìjíríà. Tí wọ́n bá ṣe ohun tó yàtọ̀ sí títí wọn, ọ̀bẹ máa bá di wọn. Rántí Olúwo ó ní I want to belong to those people that will rule Nigeria ló fi lọ fẹ́ ọmọ Fúlàní. Ṣé kò yẹ kó yé ó ti yé wa ni? Àwa tá wà lé àwa rẹ̀ lọ̀rọ̀ yẹ kàn jù. Ẹja mú ìbẹ̀rù kúrò. Ẹni bá ń bẹ̀rù kì í rí ogún bàbá ẹ̀ jẹ o. Ẹni bá ti ní ìbẹ̀rù ẹ̀tọ́ ẹ̀ máa ń fòru ni. Ẹni bá ti ń bẹ̀rù inú ìgbèkùn nírú wọn máa ń kú sí. Torí a máa bẹ̀rù ni. Ìbẹ̀rù dẹ̀rẹ̀ máa ń gbọ́n nǹkan tó dára dànù lọ́wọ́ èèyàn ni. Ìbẹ̀rù máa ń sọ ní daláìní ni. Ìbẹ̀rù máa ń mú kí ènìyàn ó pòfo. Ọlọ́run ò ní já pòfo. Let us stand and say no to Nigeria. Ó ti yé yín báyìí o. Ẹ wojú lẹ̀kẹ́ wẹnu ọkọ́. Ohun rere kan ò lè jáde nínú Nàìjíríà. Ẹyẹ jẹ́ tàn yín mọ́. Bàbá yẹ nínú mítì ní mo fi àwọn gómìnà tó ti jẹ lẹ́kìtì pé àwọn dà lẹ́ni àárí wọn lẹ́kìtì mọ́. Wọ́n ti kó tó fẹ́ kó wọ́n ti lọ. Abẹ́ ẹ̀gbọ́ wọ́n ti jẹun tó fẹ́ jẹ wọ́n ti lọ. Wọ́n wá dé àwọn aráàlú sí oh God kì í dẹ̀ ń ṣẹjọ́ wọn. Ẹjọ́ àwa ni. So anybody that call himself a Yoruba man say no to the freedom of Yoruba. Ẹ yẹ kẹ́ ti mọ̀ pé kíní yìí bóyá ẹ̀jẹ̀ ti ta sí. Anybody tó bá jọba ìlú ni tó bá jẹ́ ìjòyè ni tó bá jẹ́ ọ̀tọ̀kùlú ìlú ni that say Yoruba must now free. Ẹ wúrú ẹni bẹ́ẹ̀ bí pé ó lárùn ọpọlọ. Inú ìgbèkùn láwa inú ìgbèkùn gidi. Ìgbèkùn Nàìjíríà tí èmi àtẹ̀yìn gbẹ́dọ̀ ṣiṣẹ́ bí ìran Yorùbá ṣe máa bọ́kò nínú ìgbèkùn náà. Tí èmi àti ìwọ gbẹ́dọ̀ ṣiṣẹ́ bí ìran Yorùbá ṣe máa dá ní ọwọ́ ara wọn.
Forget about those people who call themselves a politician. They did not have anything to offer us. Aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá. Àwa ọ̀dọ́. Aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́. Nígbà tá bá ní pé ká má mu alcohol, ká má mu beer, ká má ṣe fàájì ní north. Ṣùgbọ́n tá lè gbowó orí tí ìjọba bá gbà lọ́wọ́ àwọn tó ń tà tó ń mú ní ilẹ̀ Yorùbá ń bíbà yìí. Ohun gbogbo tó yẹ kí ìran Yorùbá fi ṣe àǹfààní òkè ọ̀yà ló ń lọ lọ. Ẹ má gbàgbé o, mo sọ lánàá o. Èmi á máa sọ lójoojúmọ́ o. Ẹ má já dúró dìgbà tí France máa bẹ̀rẹ̀ operation lọ́dọ̀ wa o. Tí wọ́n máa le ju ti British lọ o. Tá bá ní orílẹ̀-èdè tó dájú jù láyé yìí, tó burú tó wicked, France ni o. Bọ́lá Ahmed dẹ̀ ti lọ kìwọ́ bọ̀wé pẹ̀lú wọn o. Ìgídà ẹ̀yẹ́fò dẹ̀ ni wọ́n. Ìgídà ẹ̀yẹ́fò ni. Bígi wọn ò bá tiẹ̀ wá fò. Tí àwa tó kù bá ń larí mọ́ tó ń larí mọ́ kò ní dọ̀dọ̀ wọn o. Oúnjẹ ọ̀fẹ́ náà máa ń jẹ. Ilé ọ̀fẹ́ ni. Iná ò ní kú nílé títí wọn. Mẹ̀kúnnù lórógo. Mẹ̀kúnnù, this is time for us to stand up and fight for our right. Tí ọmọdé Yorùbá bá ti ní lọ́kàn. Tí àgbà Yorùbá bá ti ní lọ́kàn. Tí obìnrin Yorùbá bá ti ní lọ́kàn pé orílẹ̀-èdè Yorùbá gbẹ́dọ̀ dúró. Ẹ má jẹ́ ó dàbí pé àṣàsí wọn ló mú ìran Yorùbá. Let us be focused for our freedom. Anyone lè ṣàṣìwà ẹ gbàgbé gbà tí Supreme Court tó fẹ́ ṣẹjọ́ Supreme Court méye lọ́yà tó sùn lọ. Adájọ́ ti dájọ́ tán káwọn lọ́yà tó jí. Ẹni tó wá pẹjọ́ òun gan ti sùn lọ. No! Ìran Yorùbá àṣàsí ò ní mú wa. Èdè ò ní dì wá. Ó ti pẹ́ tí Nàìjíríà ti ń fi mú wa fúnrin. Mo ní ìpàdé tí mo lọ lénìí tó bá lè máa rí bẹ́ẹ̀ ní gbogbo ìlú. Ká máa dúpẹ́ ká máa yọ̀ ni. Ẹ jẹ́ kí gbogbo wa ó rí pé àìgbẹ́dọ̀ má ṣe ni. Ohun tó kù fún wa nìyẹn. Ogun tó ja Yorùbá pọ̀. Mo wá pa gbogbo ogun tó ja Yorùbá mo papọ̀. Mo sọ di ẹyọ kan. Òun náà ní Nàìjíríà. Àrùn tó ń bẹ lára Yorùbá pọ̀. Mo wá pa gbogbo àrùn yẹn mo papọ̀. Mo sọ di ẹyọ kan. Òun náà ní Nàìjíríà. Tẹ́ bá sọ̀rọ̀ nípa HIV, Nàìjíríà ni. Tẹ́ bá sọ̀rọ̀ nípa COVID, Nàìjíríà ni. Tẹ́ bá sọ̀rọ̀ nípa AIDS, Nàìjíríà ni. Àjàkálẹ̀ àrùn, Nàìjíríà ni. Kéèyàn ó pasán, Nàìjíríà ni. Kómọ́fó, Nàìjíríà ni. Tí ò dẹ̀ yẹ kó tọ́ sí ọmọ Yorùbá. That is why the Yoruba people must be free. We need our freedom. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ mọ́. PDP, APC ò lè ṣe yín lóore. Wọ́n ò lè ṣe yín lóore. Wọ́n á dẹ̀ lè ṣe ju tán ṣe yín lọ. Mo sọ fún yín. Mo ní àwọn ìjọba ilé tó wà ń bẹ̀ nígbà yẹn lọ. Mo ní tó bá kúrò ń bẹ̀ rí EFCC àtó máa lé wọn náà ní. Táwọn tó wà lọ́wọ́ iná bá tún kúrò ń bẹ̀ EFCC àtó máa lé àwọn náà ní. Wọ́n á lè ṣe ju bó ṣe ń ṣe yín lọ. They use Nigeria to enrich themselves because the foundation of Nigeria is corruption, is kidnapper. So the Yoruba must be free. As a Yoruba man, don't go against the freedom of Yorubas. Rántí pé o ti jẹ́pọ̀, o ti jata ní ilẹ̀ Yorùbá. Ọba ìlú ni ẹ́. Rántí pé o ti jata, o ti jẹ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọ̀tọ̀kùlú ni ẹ́. Rántí pé o ti jata, ó ti jẹ́pọ̀ lórí ilẹ̀ Yorùbá.
if you go against the freedom of Yoruba land, ègún ni o. Ègún. Ó dàbí pé ẹni tó jẹpo ẹni tó jata ẹni tí ń sọ̀rọ̀ ẹni níbi ni. Ẹ má dá lóhùn, Abdulmumini Fúlàní ni. Fúlàní, ara àwọn Fúlàní ni. Ẹ filẹ̀, Yoruba must be free. We don't want Nigeria again. Ẹ gbọ́ mi, ẹ fi yẹ́lẹ̀. Ẹ fi Mumini lẹ̀, Abdulmumini. Àwọn ọmọ Fúlàní ni. Òun la fi ní pé káwa Yorùbá ká ṣera wa lẹ́yọ kan. Ká bọ́ kúrò nínú ìgbèkùn Nàìjíríà. Ṣé àwa àti Fúlàní wá jẹ́ ìkànnì? Ẹ wo ṣe sí wọn. They want to turn the Yoruba to Almanjeri. Let us say no to them. They want to turn Yoruba to Almanjeri. The Yoruba must say no to them. Tẹ́ bá wo ìran tí Abdulmumini yìí ti jáde, ẹ rí pé ìran kíran ni. Wọ́n fẹ́ sọ Yorùbá dàbí ti dání. They want to tell us to Babiyala torí Ọlọ́run. We the Yoruba must say no to that. We need our freedom. Yoruba, we need our freedom. And the Yoruba must be free in the hand of Nigeria. Bí wọ́n bá fẹ́, bí wọ́n bá kọ̀. Àwa la ní nǹkan wa ní ẹ̀tọ́ wa ní. Ẹ̀tọ́ wa ní. Mo ti sọ fún yín dáadáa. Mo ní bàbá mi máa sọ pé ìlòkulò là ń lo nǹkan tí ìṣe tẹ́ni. Ìlòkulò. Làwọn Fúlàní ń lo ọrọ̀ ajé wa. Torí pé wọ́n ti kó àwọn bàbá wa sí páńpẹ́. Wọ́n ti kó àwọn bàbá wa lẹ́rú. Àwọn bàbá wa ti di múmù fún wọn. Tí ó bá jẹ́ pé àwọn bàbá wa ti di òmùgọ̀, wọ́n ti di múmù fún wọn. Ṣé ó yẹ kí orú Abdulmumini ò lẹ́nu ọ̀rọ̀ nígbà táwọn ń kó èrè níbi tí wọn ò ṣe sí? That is why we must be free. We need our freedom. And Yoruba did not fight Fulanis. We don't fight them. What we are saying that we need our freedom. Kí Nigeria ò dúró. We did not fight Nigeria sef. Ohun tá a sọ ni pé ìbáṣepọ̀ wa ò wọ̀ mọ́. Kán dúró láyé títí wọn. Káwa náà dúró láyé títí wa. Bàbá wọn Ahmadu Bello ti sọ ní 1958. No, 48. Pé British kàn mọ̀ fagídí sọ wá papọ̀ ni. Pé there is nothing like a unity among of Nigeria. And it is true. It is because we are not a killer. Yoruba, we need our freedom. I need the freedom wa. Adegbedogba. We must say bye-bye to Nigeria. We must say bye-bye to Nigeria. Tá bá fẹ́ ní ọjọ́ ọ̀la. Tá bá fẹ́ ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la ẹni ló dẹ̀jà jù. Ọjọ́ ọ̀la ẹni ló dẹ̀jà jù. Mo máa ń ṣò ẹ̀ dáadáa. Ẹ wo àwọn company. Gbogbo orúkọ company. Ẹ wo wọn. Kò sí kankan tó wà mọ́. Àwọn iṣẹ́ táwọn bàbá wa ṣe lẹ̀. Káwa ọmọ wọn má bàa ráre. Nàìjíríà ti pa gbogbo ẹ̀rù. Nàìjíríà ti pa gbogbo ẹ̀rù. Àwọn bàbá wa ti yá má jìyà lọ́fà. Kí irú àwa ẹ̀ má bàa ṣòfò. Nàìjíríà ti pa gbogbo ẹ̀rù. Nígbà tí ènìyàn bá ṣiṣẹ́ pé kọ́mọ òun má jìyà. Tọ́mọ yẹn wá padà bá jìyà. Ṣé kò yẹ ká kọ ìyà yẹn fún ara wa ni? Mo tún pè ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á dìde.
ẹ má jọ̀rọ̀ wa ó dàbí à ń torí ọjà ajá ọjà níta ló ń jà lẹ́yìn kò lé òun kì í ṣe ohun tó dára kì í ṣe ohun tó bójúmu mo ti sọ̀rọ̀ yẹn rí dáadáa pé tá a bá ń lọ lọ́nà oko tí mọ́tò bá ń ṣe jàgàjàgà inú wa máa dùn ní pé that is normal but nígbà tí àwọn ènìyàn wa tó ń travel out tó ń dé náà sọ pé no ó yẹ kó wà nú mọ́tò kó má mà kó wà nú mọ́tò ni kì í ṣe ohun tó dára kọ́mọ jáde yunifásitì ìtàkùn tó lọ máa kọ́ iṣẹ́ télọ̀ Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀ kì í ṣe ohun tó dára kọ́mọ jáde yunifásitì ìtàkùn tó lọ máa kọ́ hairdresser Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀ mò ń kà nínú ìwé ìròyìn kan ń sì wọ́n ní Emefiele ní 782 estate notorious armed robbers. That is mentality of Nigeria. Kì í ṣe ohun tó dára o. Kọ́mọbìnrin jáde yunifásitì tán kó ṣẹ̀ wá gbégbá aṣẹ́wó kan tó wá modernize kan ní wúkọ̀. Ohun tí Nàìjíríà fẹ́ sọ wá dà nìyẹn o. And I want you to know as a Yoruba man pé kì í ṣe ètò Ọlọ́run. Kì í ṣe ìpinnu Ọlọ́run torí pé a wà lóko ẹrú ni. Bẹ́ẹ̀ nìyàn bá dẹ̀ wà lóko ẹrú ẹni tó bá kó nìyàn lẹ́rú àrà tó bá wòyàn ló lè fi yàn dá ẹ gbọ́ mi àrà tó bá wo lówó ẹni ní fi ní dá tẹ́nìyàn bá wà nínú ìgbèkùn ẹni tó kó nìyàn nínú ìgbèkùn àrà tó bá wù ó lè ní kó gbóúnjẹ sórí ẹ̀ kó fẹ́ máa jẹun lórí ẹ̀ ó lè ní kó gbóúnjẹ dání àrà tó bá wù ó lè ní kó lọ máa lọ sódò lọ máa pọnmi sílẹ̀ kó máa da omi yẹn lẹ̀ àrà tó bá wo lówó ẹni ní fi ní dà òní Fúlàní fi ń fi wá dára tó bá wù wọ́n. It is because they own Nigeria. Yorùbá ti wà before Nigeria mo sọ lánàá bàbá one of our great grandfathers the first lawyer in Nigeria. The first lawyer in Yoruba land because he has become a lawyer before Nigeria. Baba Williams, Shakpara Williams, born in 1855. One thing born in Nigeria that time. Died in 1955. The first chartered accountant, 1830. Kí ló dé tí Yorùbá wá dèrò ẹ̀yìn nítorí pé a wà nínú ìgbèkùn Nàìjíríà ni mo sọ lánàá torí pé Nàìjíríà ti kéèjì wa níbi tí wọ́n tó irin mọ́ yẹn ibẹ̀ la lórí ọ̀fẹ́ àti rìndé níbi tí mo wà tí n bá ti dé ògiri máa padà tí n bá dìde bẹ́ẹ̀ máa padà bí ìgbà téèyàn bá wà nínú ẹ̀wọ̀n ní Nàìjíríà ṣe kéèjì Yorùbá. That is why we say we need our freedom. Me and you must break that cage. Ògiri agbẹ́dọ̀ wo. Ògiri náà ní Nàìjíríà o. Kéèjì yẹn náà ní Nàìjíríà o. Tí ó bá jẹ́ pé a wà nínú kéèjì, somebody like Fúlàní Abdulmumini ò lè mọ̀ kò yẹ kó lè máa sọ̀rọ̀ sí wa kó máa pè wá lẹ́ranko. Ẹranko tí ń pè yàn lẹ́ranko. Owó bàbá wa náà fi kọ́ wọn léèwé o àwọn bàbá wa gbé education lọ bá bàbá wọn nínú igbó ni o ẹ̀yin tí àwọn bàbá wa gbé wọn wá fi gé wa jẹ. We must say no to Nigeria. Yoruba, we must be free. We must be free. As a Yoruba man, please, I'm begging you. Ẹ kọ ìtàn tó dára lẹ̀ di àwọn ọmọ yín. Ẹ ní orúkọ tó dára lẹ̀ di àwọn ọmọ yín. Yorùbá, we are in bondage. Kò sẹ́ni tó máa gbà wá wà la máa gbára wa. O lè mi fi ń sọ fún ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà ńlé. Àtẹ̀yin ìyá wa tẹ́ wà ńlé. Àtẹ̀yin bàbá wa tẹ́ wà ńlé. Ẹ jẹ́ á mú ìbẹ̀rù kúrò. Ṣé rí ní tí Nàìjíríà ò jẹ́ ní ìpera ẹ̀.
òní mo fi ń pariwo àwa tá a wà lé ẹ má já dúró dìgbà tí Faransé máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ má já dúró dìgbà tí Faransé máa bẹ̀rẹ̀ iṣẹ́ torí àwa ti mọ̀ ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ mú yẹn yín náà ti rí pé ohun rere kan ò lè wù jáde nínú Nàìjíríà mọ́ ohun rere kan ò lè wù jáde nínú Nàìjíríà mọ́ mo ń bẹ̀ yín ni o orílẹ̀-èdè wa ṣe pàtàkì ó ṣe kókó òmìnira wa ṣe pàtàkì ó ṣe kókó òmìnira wa ó yẹ kó jẹ́ ohun tó máa mọmú láyà wa ni àwọn tó lówó tó jọmọ olówó Yorùbá wọn à dá sí ìwọ tó mọ̀ pé nǹkan ò lọ déédéé wọn lé ẹlẹ́rù ló kọ́kọ́ ń kí ọ̀fẹ́ náà wọn lọ́mọ tó bá ṣípá òní bàbá àtìyá ẹ̀ máa gbé èmi àti ẹ tí Nàìjíríà ń gbá ní kò lójoojúmọ́ tó ń lu àmàmà lórí ojoojúmọ́ ẹ̀já dìde say no to Nigeria àwọn àwọn sì ti yàgò torí àwọn ọmọ Yorùbá kan ti jubilé tí ó tiẹ̀ máa dáa owó tá a bá palẹ̀ kò tó bá jẹ́ pé èkó ló ná wọ́n ti gbé àgéǹsì ẹ̀ pé láyé wọ́n mọ̀ mo lá pàdé Fúlàní àwọn sọ pé ẹ̀yin ẹranko ìwọ́n ní àwọn mọ̀ pé ẹranko là wá ṣùgbọ́n ẹ̀yin koríko lẹ́yìn ẹ̀yin là ń jẹ àwọn Fúlàní yẹn mọ̀ pé àwa ni kòkó ọbẹ̀ wọn àwa ló ń jẹ tán jẹ that is why gbogbo agenda yẹn kò lè work the only solution is to be a independent nation to fight for our freedom ó wà lọ́wọ́ yín ó wà lọ́wọ́ mi ẹ jáde dé ní ìpele tá a wà yìí Yorùbá ò lọ́jọ́ ọ̀la a gbẹ́dọ̀ ṣiṣẹ́ ọjọ́ ọ̀la wa lẹ̀ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ ọ̀la wa náà ni pé ká kọ́kọ́ jà fún òmìnira wa náà ká kò nínú ìgbèkùn tá bá ti kò nínú ìgbèkùn ayé wa máa kò lójú kan we be able to organize ourselves a ti mọ̀ pé àwọn Èkìtì o látòdì ọ̀run wa náà ti fi yán jíjẹ ṣépè fún wọn o a ti mọ̀ pé àwọn Ẹ̀gbá o látòdì ọ̀run wa náà ti fi àmàlà funfun ṣépè fún wọn o a ti mọ̀ oníkálukú a lè tó you will be bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọmọ kan tán pè ní independent kéèyàn wà lómìnira ara ẹ̀ kéèyàn wà dominion lórí ilẹ̀ tí Ọlọ́run ọba mi jogún fún ẹ majority àwọn àgbààgbà yẹn dẹ̀ mọ̀ nǹkan tó pè ní òmìnira wọ́n kàn wicked ni and they don't want me and you to be free kán lè máa rí wa lò bí talk listen to me those people call themselves leaders in Yoruba land. They know the importance of freedom. But they don't want Yoruba to be free. Kán lè máa rí wa lò gẹ́gẹ́ bí talk. Those people you see as a politician today, sátẹ̀lé wọn lẹ́yìn. They know the meaning and the importance of freedom, of independence. Sir, wọ́n bá nǹkan tẹ́ bá ti fà ní freedom yín. Tẹ́ wà independent. Wọn ò ní rí yín lò mọ́ torí wọn lè kó àwọn ọmọ wọn síta kí wọ́n máa lẹ pósítà fún wọn wọn lè kó ìyàwó wọn síta kí wọ́n máa jó nínú oòrùn fún wọn that is why they don't want us to be a free man èrè ìdí tí a fi gbẹ́dọ̀ mú òmìnira wa ní ọ̀kúnkúndùn nìyẹn ẹ má rí wọn o ẹ má rí wọn ní rí pé wọn ò mọ nǹkan tán pè ní òmìnira o they know even though they know the importance of freedom more than us that is why tán fi wà wicked that is why tán fi ṣe gbogbo ọ̀nà kí ìran Yorùbá ó má ní òmìnira wọ́n mọ̀ pé tí Yorùbá bá ti ní òmìnira àṣírí wọn tú nínú ìgbèkùn tí a wà nínú ìgbèkùn tán sọ Yorùbá sí àwọn fi ń di ọlọ́rọ̀ ni bí ìgbà tí ènìyàn bá mú ìyàn ni
bàbá mi kan sọ òyìnbó kan lẹ́nu ní mother slave ní Yorùbá wà tán mo ti mú ẹrú yẹn dé o tán gbowó orí wa ní every blessed man they know the meaning of independence but they don't want Yoruba to be independent. That is why you see them suddenly they turn themselves to enemy of freedom. It is me and you that we say no to Nigeria. It is me and you that we reject Nigeria. It is me and you that we say bye-bye to Nigeria. Pé èmi àti Nigeria ayapa. And you will embrace your freedom. Kí ló lè fún wa ní òmìnira? Òun lórílẹ̀-èdè wa. Kí ló lè fún wa ní independent? Òun lórílẹ̀-èdè wa. Ká padà sí orísun wa. As ọmọlúwàbí. Ká padà sí orísun wa. Tó ń sọ free education. Tó ń sọ free health. Orísun tó ń mú scholarship jáde. Láàrin nínú free education scholarship tó jáde ńbẹ̀. Nínú free health yẹ delivery maternity tó jáde ńbẹ̀ maternity. Kì í ṣe pé o kàn máa lọ bẹ̀ lásán. Wàá gbóògùn. Wàá máa lọ lé tó bá tí ìyàwó ẹ bá fẹ́ bímọ. Nígbà tí bàbá yẹn ń ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan mo ní ló ń wọ́ndà. Táwọn bàbá wa ìgbà ni máa kó ìyàwó mẹ́jọ ìyàwó mẹ́wàá. Tí eléyìí tó bá bímọ tó kéré jù nú wọn lá bí mẹ́jọ. Wọ́n ní orí ọ̀fẹ́ láti fọláńján. Ọlá Ọlọ́run tó wà lára wọn. Wọ́n ní orí ọ̀fẹ́ láti máa fọláńján. Wọ́n dẹ̀ ń ṣe ìgbà yẹn lọ, wọ́n dẹ̀ ń jẹ, wọ́n dẹ̀ ń yó. But immediately we are tí Nigeria gap wata tó mú wa sínú bondage. A bẹ̀rẹ̀ sí ń lù. That is why as a Yoruba man, Yoruba woman, as a Yoruba youth, we must fight for our freedom. A gbẹ́dọ̀ ní lọ́kàn pé Yoruba must be free in the hand of Nigeria. Ẹ fà àwọn yẹlẹ̀, ẹ fà àwọn àgbààgbà rí jẹ ní mọ̀dàrúlẹ̀, ẹ fà àwọn àgbààgbà tí òdo tọ́jọ́ ọ̀la Yorùbá, ẹ fà àwọn àgbààgbà tó jẹ́ pé àwọn ti pọ́nmi odò, wọ́n ń rú omi odò lọ, ẹ fà àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n ti gòkè tán, wọ́n wá gbé àkàbà, wọ́n gé àkàbà kí àwọn tó wà lẹ́yìn wọn ká má bàa rí òkè gùn. Ẹ jẹ́ á jà fún ọjọ́ ọ̀la wa. Ẹ jẹ́ á dìde, we can do it. Àwọn tó sọ pé kò lè wáyé, we can do it. Ọlọ́run ń bẹ lẹ́yìn wa, ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn wa. Gbogbo ìṣẹ̀dá àwọn bàbá tí Nàìjíríà ti pa ó ń bẹ lẹ́yìn wa. Yoruba, we must be free in hand of Nigeria. Let us work on it. Put Yoruba first in your heart. Wọ́n ṣe kókó ìyẹn la máa fi mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Ọmọ àlè ní Yorùbá ni ó máa ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Ọmọ àlè ló sọ pé bí ilé bàbá òun bá wó kó lè wó kó wó. Ọmọ àlè ló máa ń gbèrò kí ilé bàbá òun ó dàrú. Ẹ má dẹ̀ gbàgbé a lè fẹ́ ìwà ọmọ àlè kù láàrin wa. Ìwọ àti èmi ló máa ṣiṣẹ́ ọmọ ọkọ tá máa fi mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni wa. Yorùbá gbọ́dọ̀ ṣe báyìí sí Nàìjíríà. Kill Nigeria before Nigeria kill you. God bless you.